ẹ̀yin ènìyàn wa, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lẹ́ẹ̀kan sí èmi ni tíṣà yín Ọmọdọlápọ̀ Ayádérójú. Lónìí, a ó máa sọ̀rọ̀ lórí orúkọ àmútọ̀runwá. A lórúkọ àmútọ̀runwá tó pọ̀, ṣùgbọ́n a ó mẹ́nuba mẹ́ta péré nínú wọn. Ẹ jẹ́ kí a ṣàlàyé torí ọ̀pọ̀lọpọ̀ ló kàn ń jẹ́ orúkọ tí wọn ò mọ̀ sí wọn orúkọ tí wọ́n ń jẹ́. Ẹ jẹ́ ká wò fún bí àpẹẹrẹ, a ní Sàlàkọ́. A ti máa ń gbọ́ Sàlàkọ́. Kí ni ìtumọ̀ Sàlàkọ́? Orúkọ àmútọ̀runwá ni Sàlàkọ́. Ṣùgbọ́n ọmọ wo ni Sàlàkọ́? Sàlàkọ́ ni ọmọ tí ó fi ibi rẹ̀ tí ó fi pa kájà wá sọ́run wá sílé ayé. Ó fi ibi rẹ̀ báyìí, ó fi dáàbò ara rẹ̀ wá sílé ayé nígbà tí ó ń bọ̀ wá sílé ayé. Bákan náà, a ní Àjàyí. Irú ọmọ wo ni Àjàyí? Àjàyí ni ọmọ tí a bí nígbà tí a bí ó dojú bolẹ̀ kó tó di pé a yí ojú rẹ̀ sókè nígbà tí a bí. Bákan náà, a tún ní Àmúsàn. Àmúsàn ni ọmọ tí a mọ̀. Àmúsàn ni ọmọ tí a mọ̀ tí a bí sí ìdílé eléégún. Ìdílé eléégún, ọmọkùnrin tí a bí sí ìdílé eléégún. Nígbà tí Àmúsàn ń bọ̀ wá sílé ayé, ó mú ẹgba lọ́wọ́. Irú ẹgba wo? Ó fi olubi rẹ̀, ó wé mọ́ ọwọ́ gẹ́gẹ́ bí pàṣán wá sílé ayé. Òun ni Àmúsàn. A ò ní rí jù báyìí lọ lórí ìkànnì yìí fún ọ̀rọ̀ orúkọ àmútọ̀runwá. A ó tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì yìí. Ẹ ṣé gan ni. Lẹ́ẹ̀kan sí èmi ni tíṣà yín Ọmọdọlápọ̀ Ayádérójú. Ó dìgbà náà.